nínú gbogbo tá a bá ṣe nílé ayé ẹ jẹ́ ká máa ro ìgbẹ̀yìn ohun gbogbo. Bẹ́ẹ̀ ni ìgbẹ̀yìn lójú. Ẹ fẹ́ sáré owó ni, ẹ fẹ́ sáré ọlà ni, ohunkóhun tẹ́ bá fẹ́ sáré ẹ máa rò báwo ló ṣe fẹ́ jẹ́, báwo ló ṣe fẹ́ lọ. Ìbẹ̀rẹ̀ la máa ń mọ̀ a kì í mọ̀ òpin. Lójú fá fún sinimá ọjọ́ alẹ́ yìí ìyẹn tí a fẹ́ ṣe àgbéyẹ̀wò ẹ̀ ní wákàtí. Sinimá yìí láti rí arákùnrin Omiṣore. Ó ní ẹbí, ó lọ́mọ ọkùnrin, ó sì lọ́mọ obìnrin. Ṣùgbọ́n ó dàbí pé owó ẹ̀ nínú sinimá yìí kò mọ́, owó ẹ̀ ò mọ́. Ṣùgbọ́n àti ìrí kòókòdó, àti ìmọ̀ bó ṣe fẹ́ jẹ́, àti ìmọ̀ bó ṣe rí gangan. Ṣùgbọ́n pẹ̀lú sàkún táwa ń wò, ó ṣeé ṣe pé ọwọ́ Omiṣore kò mọ́ nínú ìrìn àjò owó tó ní. Ẹ̀san wá bẹ̀rẹ̀ sí ní ké o. Ọmọkùnrin ẹ̀ nífẹ̀ẹ́ ọmọbìnrin. Ó ní dandan tóun bá fẹ́ àbúrò tòun kò sí nǹkan kan tán lè ṣe àfi kóun ṣe kí ni kóun fẹ́ àbúrò kan ṣoṣo tó ní. Àbẹ́ lójú ayé ó fi tipátipá ó mú àbúrò ẹ̀ ó bá lò pọ̀, ó fi tipá bá lò pọ̀. Èyí di nǹkan, ó di wàhálà. Ó di pé gbogbo ibikíbi tó bá ti rí àbúrò mọ́ ọkùnrin, wàhálà ìdààmú ìjà ló máa ń gbókò wọ́n lójú níbẹ̀ látàrí wípé ó nífẹ̀ẹ́ arábìnrin yìí kò sì ṣetán láti ṣe kíni láti fi sílẹ̀. Ẹ wò tẹ́yìn bá ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa sórí ìkànnì yẹn káàbọ̀, ẹ kú iṣẹ́, ẹ kú àtàárọ̀. Mo ní bẹ̀ṣẹ̀ wá ń wọlé yẹn ẹ bá wa tẹ subscription button àti notification bell tó dà gbogbo àtàwọn ti mú àwọn nǹkan bí eléyìí wá ẹ máa láǹfààní láti ṣe kíni láti máa dẹ̀ máa fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ lórí àwọn sinimá yìí àti nǹkan tẹ́ ẹ rí sí. Lẹ́yìn ọ̀bá tí wàá wo sinimá ọjọ́ alẹ́ ẹ lọ sórí ìkànnì YouTube ẹ tẹ̀ síbẹ̀ ọjọ́ alẹ́ ẹ jẹ́ kájọ wò kájọ digest tiẹ̀ nígbà táwa ń retí apá kejì kẹ́lẹ̀ jẹ́ ní àkọ́kọ́ tí ó kọ́kọ́ máa ẹ ṣáà kọ part 2 síbi comment section tó bá ti ń jáde àfisọ̀wọ́ sí ní ẹyẹ òsọ́kà. Lẹ́ẹ̀kan sí ọjọ́ alẹ́ ní sinimá yìí gbogbo tá a bá ń ṣe ẹ jẹ́ ká máa ro ọjọ́ alẹ́ wa wò, ẹ jẹ́ ká máa ro ìgbẹ̀yìn wa.